àti àwọn ọmọ 14 days lockdown yìí láì ló ń jẹ sílé pàṣẹ ló wà lọ́wọ́ mi láyé lọ́rùn kí ni ṣe sórí òtò ìta virus sórí nǹkan tó dálẹ̀ sápà rẹ̀ padà ká mọ́ báyìí láì gbé láì tọ́ bọ̀ àkọ́nà bá àtàgbáyé ṣe gbẹ́kàn ti dàrú báwọn pẹ́sẹ́lì báwo ó mú wa ókè ìyàwó ọlọ́run kó bá wa dáwọ́ gbogbo ẹ̀ dúró ẹ̀bẹ̀ náà làwọn máa bẹ ọlọ́run kọ́nà bá wa dáwọ́ ẹ̀ dúró èmi àti Balkiz adáwọ́ ṣe fried rice and jollof rice with chicken and turkey so mo wá ní pé ilé tó dẹ̀ rí ibi gbogbo ilẹ̀ mo ṣe ní pé kí wọ́n gbé fried rice and jollof rice fún ẹ pẹ̀lú 3 chicken and 1 turkey pẹ́sẹ́lì èmi nìkan tán kàn ṣe ebi ò ní pa ọdún tí ní pandemic kó rántí fọkúlà mi o Balkiz náà ti wà lọ́nà fọkúlà mi àfisà mo wò fọtún tẹ̀yìn ọtí kó wá sílé o ọtí. ìpínlẹ̀ padà dá fún mi ara mi gbóná mi ò lè dúró mo lè fi tìkì mi mo lè fi sí yóò dà fún mi lè sẹ́yìn ebi ò ní pa ọ́. ayé mi tèmi bá mi.